Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Nínú àwọn akọni èèyàn nílùú wa, a bá pè wọ́n bẹ́ẹ̀ yẹn, àwọn oríkì kan máa ń tẹ̀lé. Ọmọ kan wà fún pẹ̀lú òòṣà, ọ̀rẹ́ ni wọ́n, Adé Bígì Lágbè. Òòṣà lòun náà ń jẹ́. Nǹkan tí a fi kún tiẹ̀ ni tó máa pè Igboho òòṣà, a máa pè sán Adé Bígì òòṣà, a ní irúnmọlẹ̀ tó ń jẹkun àgbò. A máa ń fi kún tiẹ̀ bẹ́ẹ̀. Yoruba nation. Yoruba nation. No going back. Àdàfún inú yá dùn. Ọ̀rọ̀ yìí kékeré ni èmi kì í ṣe ọjọ́ ìròyìn rẹpẹtẹ. Ṣé rí ẹni tá a bá súnmọ́? Ẹni tá a bá súnmọ́, ká súnmọ́ àwọn tó bá súnmọ́ ká lè gbọ́ nípa ẹ̀. Kò dáa ká máa gbọ́ nípa èèyàn kan ká kàn máa kọ̀ndẹ́mù ẹ̀ nígbà téèyàn ò súnmọ́ tó mọ̀. Tẹ́mi tó súnmọ́ Igboho, ní tí mò ń gbọ́ nípa ẹ̀, nǹkan tó lè mìyàn lọ́kàn ni pé kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀? Lọ́jọ́ náà mo wá Ìbàdàn, mo wá rí torí ti ẹ̀gan mo ṣe wá Ìbàdàn. Bọ̀ kí n tó dọ́dọ̀ ẹ̀, mo ti gba hòtẹ́ẹ̀lì. Nígbà tí mo wá délé ẹ̀, hòtẹ́ẹ̀lì kẹ̀, kí n má bọ́ ilé jáde yọ̀ọ̀yà. Mo ní délé, àwọn á pè mí lóòtẹ́ẹ̀lì, adélé ẹ̀. Nígbà tí mo dé, torí lẹ́yìn tí mo ní tẹlifíṣàn àbí ní tùbà mi ò rírí, mo wá rí pé ṣé gbogbo kinní náà ni. Igboho, ṣé gbogbo Igboho tí mò ń gbọ́, mo rò pé tí n bá máa rí àbí tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ láti gorí ṣíà. Àṣẹ bí tiwa báyìí náà ni. Nígbà tí mo jókòó, Ọlọ́run mọ nǹkan tó ń ṣe púpọ̀ láti fi rú ẹni tó jẹ́ hàn mí. Ẹ̀ẹ̀kan ṣo yẹn ni mo mí ìtìyàwó torí mo fẹ́ mẹ́ni tó mọ̀, mo fẹ́ rí. Nígbà tí mo mí ìtẹ̀ tí mo ń sọ yìí, àti ìjókòó 30 minutes, àwọn òṣòro bíi méjì mẹ́ta kan wọlé sílùú Ìbàdàn yìí. Kọmíṣánná dẹ̀ wá bá ń lé gbà wá Sunday báyìí ló ṣẹlẹ̀ níbi báyìí sínsìnyí níbi omi wọ́n ti múlẹ̀ àwọn ọlọ́pàá tó bá lọ gba gbogbo wọn. Mo rí pé májà sọ ládẹ́ẹ̀tì ó ní kí kọmíṣánná máa rí àdébẹ̀ sí ó dẹ́gbẹ̀ mọ́tò síta ó mọ ọmọ kan dání, ẹni ló lọ jagun rè, ọmọ kan ló mú dání. Ṣé lèyìn lọ jagun báyìí? Ó ní kí n jọ kí n dúró dè òun, ó ní kí n jọ kí n fún un níṣẹ́jú mélòó kan wọn adé ń sìn. Ló lọ bá pàdé lòun kò mọ̀, kò dé dìde wọlé lọ tó nǹkan kan mọ́ra pé wọ́n lójú ogun yá. Níbi tí wọ́n ti wá bá sọ̀rọ̀ yìí ló lọ pa àwọn mọ́tò, ọmọ kan ṣo ló mú dání. Nígbà tó máa dé, gbogbo àwọn tí wọ́n ti fi sígbèkùn ó tún wọn lé okú wọn dé, ó kọ́ àwọn ọlọ́pàá dé. Àwọn tó kù tó jáwọ́ tó dé tó dá wàhálà ilẹ̀ wọn kú wọn lọ. Bọ́ ṣòkòtò ń di ẹ̀, wọ́n ti bọ́ ṣòkòtò ní DPO.
ọ̀gbẹ́ni bá ṣe irúṣẹ́ yìí ló máa ń gbà kọ́ bọ̀ wọ́n ní kò gbowó àkànlọ́ jagun iná ni kọmíṣánná yóò lówó san fún kọmíṣánná tí wọ́n bá gba ìbọn patrol lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ iṣẹ́ ìdíkan tí kọmíṣánná yẹn bá sọ̀kò ojú òòṣà tó ń bọ́ ṣó lè wọ̀ tí kọmíṣánná yẹn bá sọ Ìgbòho òòṣà tó wá ń bọ́ ṣó lè wọ̀. Ó gbà lẹ́njọ́ yẹn àti ìlò wákàtí kan kọmíṣánná ó dẹ̀ ń sọ pé àwọn ìlú tó ń bára wọn jà tó di tọlọ́pàá kan gbà wọ́n lẹ́yìn tí kọmíṣánná jọ kó tú wọn lẹ̀ nígbà tí mo sọnù tí ó fún wọn lẹ̀ ó fún wọn bẹ́ẹ̀ nínú. Kẹ́ wo bí ó ṣe báláǹsì ogun yẹn jíjà ó jọ sọ̀rọ̀ àwọn yanjú ẹ̀ ó lọ káwọn èèyàn tiẹ̀ lọ. Òpó ẹ náà bí wákàtí kan sí kejì ó ní kájọ kí n tún jọ òun bọ̀ òun fẹ́ sáré dé ibi kankan ṣẹlẹ̀ ń bẹ̀ sí òun gbọ́dọ̀ débẹ̀. Kí wá sí di mi lé ní níta máa fi ní ṣe lélẹ́yìí. Ó dáa màá dúró gbogbo ìgbà tó wáwọn ẹ̀kọ́ dé ó dàbó ó tètè dé máa padà sí hòtẹ́ẹ̀lì mi ó ní kí n máa pọ̀ àjọgòkè àwọ̀ yàrá mi ní fẹ́ sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú yàrá yẹn fún yín àbí kí n sọ? Ṣé sọ? Mo lè sọ fún yín pé mo jẹ yán, mo fẹ́ fọ́ jẹ́, mo fẹ́ já kíkà sí, mo mu wáìnì, mi mo dókun lẹ́yìn. Mo ń kúrò Ìgbòho ń kúrò mi jagunjagun lèmi náà jagunjagun kan jù kan lọ ni jagunjagun lèmi náà tí n bá dẹ̀ ń kúrò alágbára tí ń kúrò jagunjagun máa fẹ́ rí tójú báyìí. Ìwé ìtàn lèmi kà nílé ìwé alágbára oko àtàlágbára lé alágbára lé ni gbogbo èèyàn mọ̀ wọn ò mọ alágbára oko alágbára lé wá gbéra pé ẹnìkan tún jẹ́ alágbára oko lẹ́yìn èmi mo fẹ́ mọ̀ kó wá gbọ́ ẹṣin ẹ̀ kó wá alágbára oko lọ nígbà tó débẹ̀ ìyàwó ẹ̀ ló bá babalẹ̀ wá bá ó ń sun àwọn tó lè jí òsì lé tó bá máa tó wákàtí mẹ́fà á jí mi lè dóde ẹ̀hún jẹ́ kí n jí lè jí àwọn tó máa jí ọmọdé sìn nítorí àsìkò máa kékeré nígbà táwọn òṣìṣẹ́ alágbára oko dé ó ló lálejò ẹ bá wá jí fún alágbára tó wá yìí wọ́n wá kó ọmọ orí odó wọlé àwọn tó ń lù lórí àwọn tó ń lù léjìká wọ́n ń lù gidi wọ́n ń làágùn nígbà tó máa lù bí ọgbọ̀n ìṣẹ́jú ó rúnra èyí tá à ń wí yìí alágbára ilé yọjú wò wọ́n ṣé èèyàn náà jí látàárọ̀ pẹ̀lú kú wọn báyìí ọmọ orí odó ó ní kíyàwó ẹ̀ ní kan filẹ̀ wọn padà wá ṣé mọ̀ pé jà yẹn ò ṣe jà ló sọ nǹkan tó pe rẹ̀ kọ́ ló bá nígbà tí èèyàn bíi dọ́sìn kan máa jíyàn pẹ̀lú ọmọ orí odó wọ́n wá lùlùlù tó ń họrun kó tó jí ó máa ṣe díẹ̀ wọ́n wá làágùn kan bẹ́ẹ̀ wá wò ń wá pé kí n lè mọ̀ ohun tó mú ẹni tó bá wo ìtàn sí BBC tó gbé jáde nípa Sunday Igboho tó bá jẹ́ mi àtàrà ilé mi ìyàwó àtàwọn ọmọ mi Sunday Igboho ni máa tẹ̀lé. Ní tó mú ọ̀rọ̀ yẹn wáyé nìyẹn nítorí pé nígbà tí mo mọ̀ mi ò wà disappointed rárá gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé yìí ẹni tí ò bá ba lójú ogun rí a rí fíìmù wò lé níjọ́ tó lọ káwọn Fúlàní tó lọ́bọ̀ mú wọn lọ́wọ́ ìbọn yẹn wá di ọmọ orogun Fúlàní ò lè rí kò rí nǹkan kan fi ṣe ó gbàbọn náà lọ́wọ́ ẹ̀
alágbára kan tó tún wà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá yìí ó wà lọ́dọ̀ mi jọ́nà mo ní sórí fíìmù wá ní òtí ẹ̀ òrírí òbá lọ́bẹ̀ eléyìí tó ń wo nǹkan Fúlàní ló mú pẹ̀lú ìbọn ọwọ́ ẹ̀ báyìí ló dẹ̀ gbà kò sọ́tánù bọ̀ yẹn ni wọ́n mọ̀ kó ti dé. Oníṣòrí nítorí pé ní òǹṣọjọ́ ọ̀rọ̀ púpọ̀ máa dá dúró ṣùgbọ́n máa fi kíní kan kún fún ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé Sunday Igboho. Interview tí mo sọ tí BBC grant fún mi yìí mo sọ̀rọ̀ nípa àwa ọ̀dàlẹ̀ Yorùbá àwọn ọmọlẹ́yìn tí wọ́n ń ṣe ikú pa ọ̀gá wọn Àfọ̀njá tó dẹrú Fúlàní tí wọ́n pa tó jólé ẹ̀ àwọn ọmọ ẹ̀ ló dá àwọn ọmọ ẹ̀ ló dá nígbà tí kí lórúkọ àfáà lọrin yẹn Álímì nígbà tó ní kó wá gbà àwọn ọmọ òun àwọn ọmọ ogun rèé wọ́n ṣe tó Àfọ̀njá lálàá lóru mọ́jú pé àwọn màálù ẹ̀ tó ń sìn má dànù má pààrọ̀ ẹ̀ o ẹnìkan máa fi màálù tọrọ fún ẹ má gbà á máa sin tiẹ̀ tí ò sanra púpọ̀ yìí. Nítorí bẹ́ẹ̀ ó gba àwọn kìíní ẹ̀ wọlé àwọn tó gbà wọlé lọ́mọ Fúlàní àwọn náà ṣekú pa wọ́n fi gbogbo ipò agbára ẹ̀wọ̀n pátá fún àwọn ọmọ Álímì tó dé. Nítorí ìyẹn ẹ má da Sunday Igboho níjọ́ tí a rí omi tó ògùn òun ló lórí wọn bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn kálíbà èèyàn ló wà níbẹ̀ Major General Brigadier General wọ́n wà nínú ẹgbẹ́ yẹn wọ́n ń pèbè nílé agbára tó wọ́n ń ṣe pátí irú eléyìí lọ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ báyìí létí òkun lórí òkú màmá yìí náà ni o táwọn àtàtò ìbá kóra wa lọ sí Ìbàdàn ibo ní Sunday máa kó wa sí ẹwọ èèyàn tó wà níbí àwọn tó wà létí òkun jù báyìí àwọn òṣòkú kánífà ló fi ṣe tébù ṣíà rẹpẹtẹ lóko lẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń jẹun wọ́n ń jẹun nítorí ẹ̀ ìkìlọ̀ kékeré ni àpè babaláwo wálé láti orígunrígun ilẹ̀ Yorùbá ẹ wá dáfà bí Ìgbòho ṣe máa bọ́nú kìíní ìyá tá à ń sọ iye yomi tó kù òun ló má bá ìwà pé bàbá ọmọ yìí ẹ̀ka gba àwọn èèyàn bá jẹ bẹ́ẹ̀ lẹ́nìfẹ̀ẹ́ ó yà èmi pe àràbà bí mo pe àràbà tọ̀ mo pe àràbà bí òun fún ẹ̀ náà pe àwọn àràbà kan all over Yorùbá land wọ́n wá dáfà yẹn palace mi. kí ni ìṣòro ta ní ègún ló ń bá Yorùbá jà níṣàbíà gbogbo àkàlà lẹ́gbàá ó ṣépè fọmọ Yorùbá ni Ògèdèǹgbé gbógungbòrò ó ṣépè fọmọ Yorùbá ni ẹ máa dára yín ni ẹ ní yé túnra yín jẹ ní yé ó dẹ̀ rí bẹ́ẹ̀ Abíọ́lá wíìnì wọ́n péjọba fẹ́ gbọ́n ẹ̀ sónìkan ó kàn lọ bẹ́ẹ̀ ni ṣọwọ́ ẹ̀mí mọ́ lójú Awólọ́wọ̀ sẹ́wọ̀n ọmọ Ògùn state wọn náà ni wọ́n sòkìní yẹn ń bára wọn wí lọ bẹ́ẹ̀ àwọn àjòkò adáfà àṣetutù ẹ̀ wọ́n ní kárúbọ àṣetutù ẹ̀ kò dán wa lówó tó pọ̀ ṣùgbọ́n múṣẹ́ dání gan kí látòrí ẹ̀dá báyìí Ọlọ́run bá túbọ̀ wọlé. ẹ bá wa ṣe kábíyèsí o. Ọlọ́run jẹ́ ó padà jọ́ ìjọba. mi ní fẹ́ fi ẹni pé àkókò ni wọ́n ń tágẹ́ẹ̀tì máa ju ọ̀rọ̀ ẹlẹ́mẹ̀ kókó bẹ ni pé ẹ má dalẹ̀ Yorùbá nation. ẹni tó bá dalẹ̀ Igboho. á balẹ̀ lọ o ẹ má dalẹ̀. ẹ ṣe kábíyèsí o. Bàbá Banji Akintoye emeritus professor ọmọ wọn ló jókòó yẹn tẹ́ bá rí àwọn àgbàlagbà tí wọ́n wà ní ọmọ wọn ní Sunday Igboho gbogbo wa dẹ̀ ní ọmọ bàbá Akintoye bàbá ṣèlérí kan
nígbà tí wọ́n wà ní exile wọ́n ní tí Sunday Igboho ò bá wálé àwọn ò ní wálé wọ́n ní tí wọn ò bá tú sílẹ̀ àwọn ò ní tú sílẹ̀ eléyìí sọ̀rọ̀ aláàfáà o kì í ṣe ọ̀rọ̀ kìrìsìtẹ́nì tẹ́ bá ń gbọ́ ẹni tí orí dá yanjú òní Sunday Igboho bàbá kí n sọ fún yín o wọ́n láwọn ò ní pẹ́ dé o bàbá Akíntóyè láwọn ò ní pẹ́ dé wọ́n ní Yorùbá nation Yorùbá nation bàbá Akíntóyè tún wá sọ pé tá a bá rẹ́nikẹ́ni tá a bí nínú ara ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni tó bá níbo ni Sunday Igboho fẹ́ wọ̀ ẹni yẹn máa ṣẹ̀ sí wọ́n bójì ni ẹ wo àwọn ò ní ní kí Sunday Igboho bọ́ síwájú kó wá sanwó àdúrà o àwọn ò ṣe kínní ara wa ni àwọn tí wọ́n sùn mọ́jú tí wọ́n wo à ń lọ́kútọ́nu à ń ríra òru láti máa ríra bàbá yóò sùn bàbá yóò wo ó ní tí ọmọ òun bá ti jáde ẹ wá gbọ́ o bá a ṣe wà yìí ọ̀tá wà ń bí o bàbá wa ní ká sọ fún yín bàbá Bánjí Akíntóyè ní ká sọ fún yín àní pẹ́ dé ilẹ̀ òmìnira o wọ́n wá ní káwẹ̀yìn o káwẹ̀yìn wò káwẹ̀yìn o káwẹ̀yìn wò Yorùbá nation Yorùbá nation Yorùbá nation olóòtú CPMO Central Program Management Committee of Baba Akíntóyè ní Baba Akíntóyè gbé dìde àti Sunday Igboho gbé ká wá síbi bishop ló wà níbí ẹlẹ́kùn Ọ̀ṣun nìyí Major Alao ní ẹlẹ́kùn Ògùn Bishop Macaulay gbogbo wọn náà wà níbí pé Sunday Igboho náà ń ṣe ọ̀pá wò sí wa ń bẹ̀ kì í sọmọ àlè ò ní ṣánkú àjọ̀délẹ̀ lérí ni o bàbá wa ní kí n sọ fún ẹ pé kó o wọ ẹ̀yìn ẹ wò bá a ṣe wà bí àwọn kan wà bí betrayal ni wọ́n dẹ̀ máa tẹ̀ sí wọn bójì ni àwọn kan wà bí wọ́n ń jẹ́ ní orò wọ́n ń jẹ́ ní eégún bàbá nínú àwọn dùn páwọn gbé ikọ̀ dìde kí màmá tó jáde láyé èmi mo nídìí ikọ̀ yẹn lọ sí Ìgbòho a lọ rí màmá ẹ ṣé adúpẹ́ Yorùbá nation Yorùbá nation Yorùbá nation. mo kí àwọn bàbá mi àwọn ládéládé mo kí gbogbo àwọn lóyè ọ̀rọ̀ mi ò ní pọ̀ like I said ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because Ọlọ́run nìkan ló bá wa ṣe lé tó bá jẹ́ ọgbọ́n tàbí ìmọ̀ tàbí òye èèyàn ni it might not work out but torí pé Ọlọ́run wà lórí ìtẹ́ Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn wa torí ẹ̀ mo ṣe ní ká máa dúpẹ́ fọ́lọ́run lójoojúmọ́ àdúrà mi wá ni pé ibi tá ń lọ Ọlọ́run á mú wa débẹ̀ ṣẹ́rí ó kàn lè máa le díẹ̀díẹ̀ ṣùgbọ́n tí a bá ti ṣojo tá a ṣọ̀lẹ Ọlọ́run á mú wa débi tá ń lọ now kábíyèsí bàbá mi tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n wá sọ kinní kan fún wa wọ́n ní àwọn ọ̀dàlẹ̀ pọ̀ nù wa èmi kàn máa rọ̀ wá pé ká ronú pìwàdà ni torí dídalẹ̀ kò lè gbé èèyàn débi kankan ọ̀dàlẹ̀ balẹ̀ kú
so ẹ jẹ́ ká ronú pìwàdà tá a bá máa jó ṣàká tá a bá dẹ̀ máa jó ṣoko. What I'm trying to say in essence is that don't sit on the fence. You want to be in, and you want to be out, stay out. Sorry, ìkórìtà tá à ń lọ sí ìkórìtà tí a ti máa mọ ògbè nínú àlìkámà ni. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Kò ní bàjẹ́ fún wa o. Igboho ṣá. Ìkọ́ ìkọ́bala ìkọ́ ìkejò. Igboho ṣá. Ọwọ́ ò ní lọ sẹ́nu kó má padà. Kò ní séwu, kò ní síwà lọ́jà o. Orí àṣà òkè burúkú yí dúdú. Orí àdí òní burúkú yọ lóòrùn. Adífá fún Ọ̀rúnmìlà. Níjọ́ tí bàbá ń ti ṣàlú ọ̀run bọ̀ wá sí ṣàlú ayé. Ó ní Ọ̀rúnmìlà, ó ní tó bá délé ayé kí ló máa ṣe. Ọ̀rúnmìlà lóhùn á ṣe gudugudu méje, ó lóhùn á ṣe yàyà mẹ́fà. Ọ̀rúnmìlà délé ayé, Ọ̀rúnmìlà bá obìnrin ayé sùn. Ayé gbọ́, ayé bínú, ayé faraya. Kábíyèsí ọba Túndé Ọ̀gíní. Wọ́n kó ẹjọ́ Ọ̀rúnmìlà. Wọ́n kó lọ sọ́dọ̀ Ògún Àtàrí. Ògún Àtàrí ló dogun ọdún kó tó dá sẹ́jọ́ Ọ̀rúnmìlà. Gbogbo ọ̀tá tó bá ń bínú Ìgbòho ó dogun ọdún lénìí kó tó rojú ráyè o. Wọ́n tún kẹ́jọ́ Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ ọgbọ̀n ọmọ obì. Ọgbọ̀n ọmọ obì ló dọ̀gbọ̀n ọdún kóhun tó ráyè Ọ̀rúnmìlà. Gbogbo ìṣẹ̀dá tá a bí nínú ọkùnrin àbá bí nínú obìnrin tó bá ń bínú Ìgbòho ṣá ó dọ̀gbọ̀n ọdún lénìí kó tó tó rojú ráyè o. Kábíyèsí Wọ́n tún Dr. kó Túndé Ọ̀gíní. ẹjọ́ Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ líìlí ẹ̀bá ojú ọ̀nà. Mo múra, mo mú jẹ, òun làparò ń ké. Ó dà gbogbo ìtawà bá ṣe àmúra o, àmújẹ o. A ní tẹ́ṣọ́ àgbàmọ́lẹ̀ o. Tá a bá wá tẹ́ṣọ́ àgbàmọ́lẹ̀ torí ọmọdé ò ní rìn forí má mì, àwọn àgbà forí jì wá o. Jésù Olúwa o. Ẹ ṣé kábíyèsí o. Ẹ ṣé kábíyèsí o. Àlàyé ọmọ ń kó ẹni tó bá gbà fún ọmọ kó jẹ. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.